èrò bá mi ká lọ sílé Fetus Alayode ká lọ wo bí bàbá àgbà ti dá ńláńlá dúdú yẹmí adúmáradán ẹni rẹ ní kọ́rọ̀ ń bọ́ tọ́bí ọ̀ka fẹ̀rẹ̀ǹgẹ̀dẹ̀ bí ọ̀rọ̀ kọ́bíkà òyìnbó òṣùpá ni ẹ bẹ́ẹ̀ ló ti tẹ̀ káyé kẹlẹgbẹ́ ọmọ ẹgbẹ́ bá a bá ń dáko ẹni tó dáa ojú ọba ibòmíì lọ ọkùnrin kẹrẹ̀ǹbẹ̀tẹ̀ bíi rélùwéè. Fetus ọmọ Alayode ní sọjọ́ ìbí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo ọjọ́ kẹrìndínlógún oṣù kẹta lọ́jọ́ tá a bí ọ. ẹlẹ́yinjú ẹgẹ́ olójú edé ẹlẹ́sẹ̀ oge alára oge gbogbo ara oge ní fi ń gba ìgbà náwónáwó ni ọ nínú olówó bàbá àgbàlagbà tí ń kun náírà bí ọ̀sọ̀ọ̀sọ̀ èèyàn tó bá rí ọbọ̀bọ̀ lọ́wọ́ rẹ̀ èèyàn kò lójú ẹni bá rí Mr. Fetus wọ́n bá ní kí ni mo rí ajọ́pẹ́ kò rí iná ni ó dúró re ó dá re ọdún bá kẹgbẹ́ ọdún bá rìn ọdún bá ròde awẹ̀wù àràbí anílàrẹ̀ sànà ìyàwó àbùkù òní kan Ẹlẹ́dùmarè òní jẹ́ òkèjúkú láyé Mr. Fetus Alayode àṣeyí sáàmù ọdún ayọ̀ lọ́sẹ̀ lágbára lọ́wọ́ Olúwa ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ń ṣe baálẹ̀ ọrọ̀ ẹ̀gbọ́n mi o ti jáwé pẹ́pẹ́ o pẹ́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  òní pẹ́pẹ́ yàláyé ó dàgbàdàgbàdàgbàdàgbàdàgbà òní dàgbà yàláyé ó fọwọ́ parú ó fẹ́rìkì tóbi ó jẹun ọmọlọ́lá Olúwa Mr. Fetus ẹ̀gbọ́n mi o ẹni rẹ̀ ńlá ti ṣiṣẹ́ eré jọ́jọ́ gbogbo ní èèyàn kan pàtàkì èèyàn àtàtà tó dáa tó gbajúmọ̀ tó pàtàkì ìwà ìrẹ̀lẹ̀ tó ní ló fi wà nípò àgbà lọ́jọ́gọ́jọ́ ọlọ́pọlọ pípọ̀ onílàákàyè ní ọ̀dà ọjà yìí púpọ̀ jù ọmọ bá kùdásìrì máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ọmọ pẹ̀tù lójú àtìbà ọmọ ọlọ́sìn àfẹ̀yìntì ọmọ afúkọ̀ lóhùn ọmọ ẹníwìyàn dé ijó ọmọ afàrìkùmàgbà rẹ̀gírẹ̀gí lábẹ́ ọdán mo bá dúpẹ́ o ọmọ takọ́rọ́ wọlé ọlá ọmọ àró mẹ́gùn ọmọ súré tètè níwájú eégún ọmọ mọ̀gẹ́rẹ́ epo dídì yẹjẹ ọmọ arísílẹ̀ dábàtà ọmọ kẹsílùjọ ùjọ kẹkọ ọmọ wẹsẹ̀ káàgbà ẹ̀kan síwẹ̀ ọmọ òdùyà bí ẹni du ẹmu jẹ́ kí n wọ́n lọ lé ìyá tó bí ọlọ́mọ àdèsí ni ó ń pàléwù ó ń kúlé oúnjẹ lóko nídìí ọlẹ́ni ìdóòdé lárí ọlọ́mọ ọ̀fẹ́ ọ̀bàràkàtà níyí agbóyèmọ́lẹ̀ léwu ẹni àdèsí bá ti bá sùn tí ò bá lóyún a jẹ́ pé ọmọ ló tán nínú Olúwa rẹ̀ ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí láṣẹ Olúwa ọba kéwì ó ṣàdúrà fún ọ wípé o òdòdó ayọ̀ rẹ